Ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Idris Busari, olùdarí Rescue Records àti Picture Time Film tó fìdí sọlẹ̀ sí ìlú Indiana ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ètò wa tòní dálé lórí ìyàtọ̀ nínú òjò àti ohun tó yìnbó ń pè ní snow tó jẹ́ yìnyín. Lóòótọ́ ni pé yìnyín àti òjò ń jábọ́ látojú ọ̀run, ṣùgbọ́n ìyàtọ̀ oríṣiríṣi ló wà láàrin wọn, èyí tí mo máa fún yín ní ìyàtọ̀ mẹ́rin. Ìyàtọ̀ kínní ni pé òjò ó máa ń jábọ́ bí omi látojú ọ̀run, ṣùgbọ́n yìnyín ó ń jábọ́ bí yìnyín ń jábọ́ bí frozen solid látojú ọ̀run. Ìyàtọ̀ kejì ni pé òjò tutù ṣùgbọ́n yìnyín tutù jòjò lọ. Ìyàtọ̀ kẹta ni pé tójò bá jábọ́ òjò á máa ṣàn, ṣùgbọ́n yìnyín bẹ́ẹ̀ ṣe rí lẹ́yìn mi á máa kójọ pọ̀. Ìyàtọ̀ kẹrin ni pé tóòrùn bá yọ omi òjò á evaporate, omi òjò á jáde as gas lọ sójú ọ̀run, but ṣùgbọ́n tóòrùn bá ràn sí yìnyín á kọ́kọ́ dominá kí yìnyín tó di gáàsì. Mo lérò pé ẹ ti kọ́ nǹkan kan àbí ohun méjì nínú gbogbo nǹkan tí mo láti sọ yìí. Ìpàdé wa bí oyin lọ́sẹ̀ tó ń bọ̀.